èèyàn wa ìròyìn la mú wá sí etí ìgbọ̀yìn láti iléeṣẹ́ móhùnmáwòrán lámúrúdù káàkiri àgbáyé. Funmilayo Ayoola lórúkọ tèmi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ìfọpo Dangote kéde iye tó ń ta jálá epo kan. Tinubu pàṣẹ ìtúsílẹ̀ àwọn ọmọdé táwọn ọlọ́pàá jù sí àtìmọ́lé lórí ìwọ́de ebi ń pa wá. Bobrisky ṣàlàyé ìdí tó fi kúrò ní Nàìjíríà. Ọmọ Nàìjíríà kan di adarí ẹgbẹ́ òṣèlú Conservative ní United Kingdom. Bó ṣe ń lọ lórí ètò ìdìbò sí ipò ààrẹ ní ilẹ̀ Amẹ́ríkà. Ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ ní Israeli lẹ́yìn tí Netanyahu ní kí mínísítà aláàbò lọ́rọ̀ kúnlé. Ní báyìí, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ìfọpo Dangote kéde iye tó ń ta jálá epo kan. Iléeṣẹ́ ìfọpo Dangote kéde iye tó ń ta jálá epo bẹntiró kan, èyí tó ní ó dínwó ju owó epo tó ń wá láti òkè òkun. Nínú àtẹ̀jáde kan tó jáde ni wọ́n ní ẹgbẹ̀rún kan ó dín ní náírà 10 ni àwọn ń ta epo fún àwọn táǹkà epo tí àwọn sì ń tà fún ọkọ̀ ojú omi ní ẹgbẹ̀rún kan ó dín ní 40 náírà. Ọ̀rọ̀ yìí ló jáde síta lẹ́yìn ọ̀rọ̀ kan tí àwọn ẹgbẹ́ alágbàtà epo bẹntiróòlù lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn IPMAN àti Petran sọ pé gbígbé epo wọlé láti òkè òkun kò gbówó lórí tó ti Dangote. Àwọn alágbàtà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe, wọ́n ní àwọn ra epo bẹntiróòlù láti òkè òkun ní owó tí kò ga ju ara lọ, tí wọ́n sì rọ Dangote láti bá àwọn èèkàn nínú iṣẹ́ náà sọ̀rọ̀ nígbà tí yóò fèsì padà ebi ń pa wá. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ ìtúsílẹ̀ gbogbo àwọn ọmọdé táwọn ọlọ́pàá jù sí àtìmọ́lé torí wọ́n kópa nínú ìwọ́de ebi ń pa wá. Àwọn ọmọdé ọ̀hún tí wọ́n dín díẹ̀ lọ́gbọ̀n wà lára àwọn afurasí 16 tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà gbé lọ sí ilé-ẹjọ́ ní ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá. Ẹ̀sùn ìdìtẹ̀mọ́jọba ni wọ́n fi kàn wọ́n látàrí bí wọ́n ṣe kópa nínú ìfẹ̀hónúhàn ebi ń pa wá tó wáyé káàkiri Nàìjíríà lóṣù kẹjọ ọdún yìí. Nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà fi síta lójú òpó X rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ Ajé ni ó ti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ọ̀nànúgà ṣàlàyé nínú àtẹ̀jáde náà wípé ààrẹ Tinubu ti sọ fún agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ wípé kó rí i pé gbogbo àwọn ọmọ náà gba òmìnira. Ó ní Tinubu fẹ́ káwọn ọmọ náà gba òmìnira nígbà tí ìwádìí yóò máa lọ lórí ohun tó gbé wọn dé àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń lọ lọ́wọ́ ní ilé-ẹjọ́. Ọ̀nànúgà ní Tinubu ti tún sọ fún iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìrànwọ́ aráàlú láti rí pé gbogbo àwọn ọmọ yìí ló padà sọ́dọ̀ ẹbí wọn lálàáfíà. Ọ̀pọ̀ èèyàn ló ti bu ẹnu àtẹ́ lu ààrẹ wípé ìjọba rẹ̀ ju àwọn ọmọdé sí àtìmọ́lé fún oṣù 3 láti oṣù kẹjọ táwọn ọlọ́pàá ti mú wọn lásìkò ìwọ́de ebi ń pa wá. 4 nínú àwọn ọmọ náà ló ṣubú nígbà tí wọ́n kó wọn lọ sí ilé-ẹjọ́ lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n sì gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Wọ́n ní ó kéré tán 27 nínú àwọn ọmọ náà ní ọjọ́ orí wọn kò tíì tó ọdún 18. Bobrisky ṣàlàyé ìdí tó fi kúrò ní Nàìjíríà. Ọkùnrin tó múra bí obìnrin ẹni tá a mọ̀ sí Idris Okunleye, ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Bobrisky, ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ọjọ́ díẹ̀ tó gba ìtúsílẹ̀ kúrò ní ọ́fíìsì àjọ tó ń gbé ogun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn EFCC. Bobrisky gbé fọ́nrán bí ó ṣe ń kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà sórí ayélujára tó ti ṣe ìdágbére fún àwọn olólùfẹ́ rẹ̀. Ó ní mo máa rí yín padà láìpẹ́, mo ti ra tíkẹ́ẹ̀tì tó tó mílíọ̀nù ọ̀nà 30 náírà. Nínú fọ́nrán míì, Bobrisky ṣàfihàn ìwé ìrìnnà rẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé, àjọ EFCC fìdí rẹ̀ múlẹ̀ pé
àwọn tó tún fi sùnkún òfin mú Idris Okuneye lọ́sẹ̀ tó kọjá. Àwọn ìròyìn kan gbòde pé EFCC mú Bobrisky ní pápákọ̀ òfurufú ìlú Èkó lásìkò tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun. Agbẹnusọ EFCC Délé Oyèwálé ló sọ pé lóòótọ́ ni àwọn mú Bobrisky, lẹ́yìn ọ̀rẹyìn ni àjọ EFCC gba béèlì Bobrisky lẹ́yìn àjọ EFCC gba béèlì Bobrisky lẹ́yìn tó ní òun kò fún èyíkéyìí nínú òṣìṣẹ́ rẹ̀ ní rìbá owó tí iye rẹ̀ tó mílíọ̀nù márùndínlógún náírà. Nígbà tó ń ṣàlàyé ìdí tó fi kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, Bobrisky ní òun nílò ìsinmi lọ́wọ́ gbogbo ohun tí òun ti là kọjá lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò. Bẹ́ẹ̀ ni mo lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé mo ti kúrò ní Nàìjíríà fún ìgbà díẹ̀, mo ní láti lọ bójútó ìlera mi, ni ọ̀rọ̀ tó ń sọ. Bákan náà ni Bobrisky rọ iléeṣẹ́ bàálù KLM pé kí wọ́n dá owó tíkẹ́ẹ̀tì tí òun san, èyí tó pé mílíọ̀nù 9,800,000 ní ìgbà mẹ́ta padà. Àwọn òṣìṣẹ́ aláàbò kàn fẹ́ fi ayé sú mi ni, ṣùgbọ́n mo ní Ọlọ́run, ó ní ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ̀. Ó ní ìgbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ra tíkẹ́ẹ̀tì pé mo fẹ́ rin ìrìn àjò, tó sì jẹ́ pé ìgbà kan ni mo náǹfààní láti lò ó. KLM, mo lérò pé ẹ ó dá owó tíkẹ́ẹ̀tì ìgbà méjì tí n kò lò padà. Mo mọ̀ pé kì í ṣe ẹjọ́ yín. Ọmọ Nàìjíríà kan di adarí ẹgbẹ́ òṣèlú Conservative ní United Kingdom. Kẹ́mi Badenoch, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ti fìtàn balẹ̀ bí ó ṣe di adarí ẹgbẹ́ òṣèlú Conservative Party ní orílẹ̀-èdè United Kingdom. Badenoch ṣèlérí láti mú àyípadà ọ̀tun bá ẹgbẹ́ òṣèlú náà lẹ́yìn tí wọ́n dìbò yàn án tán. Robert Jenrick ló bá du ipò náà, tó sì já mọ́ Kẹ́mi Badenoch lọ́wọ́. Badenoch ní ìbò 53,806 nígbà tí Jenrick rí ìbò 41,388. Èyí ni èsì ìbò tó súnmọ́ ara wọn jùlọ láti ọdún 1998 tí ẹgbẹ́ òṣèlú Conservative Party ti ń fi ìbò yan àwọn adarí sípò. Badenoch, ẹni ọdún 44 náà, ni yóò jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú Conservative kẹfà láàrin ọdún 8. Ẹgbẹ́ òṣèlú náà, eléyìí tó wà ní bèbè títúká, ló ń jogún lọ́wọ́ Rishi Sunak nígbà tó ń sọ ọ̀rọ̀ lẹ́yìn tó jáwé olúborí. Kẹ́mi Badenoch ní àsìkò láti ṣiṣẹ́ àti láti ṣe àtúntò ẹgbẹ́ àwọn lódélẹ̀ yìí. Ó sọ pé ẹgbẹ́ àwọn gbọ́dọ̀ gbájúmọ́ bí wọn yóò ṣe rí i pé àwọn ará ìlú tó máa ń dìbò fẹ́ gbé àwọn tẹ́lẹ̀, àmọ́ tí wọ́n ti fi àwọn sílẹ̀ padà ń dìbò fún wọn. Ẹgbẹ́ wa ṣe pàtàkì sí àṣeyọrí orílẹ̀-èdè wa, àmọ́ tí a bá fẹ́ kí àwọn èèyàn gbọ́ tiwa, a nílò láti ṣe òótọ́. Badenoch tó ti jẹ́ aṣòfin láti ọdún 7 sẹ́yìn sọ pé àwọn gbọ́dọ̀ gbà pé ẹgbẹ́ àwọn ṣe àṣìṣe láti nǹkan bí ọdún 14 sẹ́yìn ní ìjọba. Ó kan sára sí Jenrick tó gba ipò kejì, tó sì sọ ṣáájú pé gbogbo àwọn 6 tí àwọn jọ du ipò náà ni wọn yóò máa ní ipò kan tàbí òmíràn tí wọ́n máa dìmú nínú ìṣèjọba òun. A gbọ́ pé ní ọjọ́rú òní ni Badenoch yóò ṣàfihàn àwọn tí yóò bá ṣe ìjọba ṣáájú kí ètò ìbò àbá ìṣúná tó wáyé àtàwọn ìbéèrè fún ipò olóòtú ìjọba. Jenrick, tí kò bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n kéde èsì ìbò náà, rọ àwọn èèyàn lórí ayélujára láti ṣe àtìlẹ́yìn fún Kẹ́mi láti gba agbára lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú Labour. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe àtìlẹ́yìn fún níbi ètò ìdìbò náà. Bob Blackman, tó ṣe àmójútó ètò ìdìbò Conservative, sọ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ti dínkù sí 1,042, èyí tó jẹ́ àdínkù àwọn èèyàn 1,40 sí ọdún ti 2022. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kí Badenoch kú oríire tó
tó fi mọ́ àwọn tó ti dipò náà mú ṣáájú rẹ̀. Rishi Sunak nínú nǹkan tó kọ sójú òpó ayélujára rẹ̀ ní òun mọ̀ pé Kẹ́mi Badenoch yóò jẹ́ adarí tó dára fún ẹgbẹ́ òṣèlú àwọn. Olóòtú ìjọba UK tẹ́lẹ̀ rí Boris Johnson sọ pé obìnrin tó gbójúgbóyà ní Badenoch àti pé yóò tẹ ẹgbẹ́ náà síwájú. Bó ṣe ń lọ lórí ètò ìdìbò sí ipò ààrẹ ní ilẹ̀ Amẹ́ríkà, ta ni ó wà níwájú nínú ìdìbò ààrẹ? A ti gbọ́ pé Donald Trump, aṣojú ẹgbẹ́ Republican, ni ó sì ń jáwé olúborí lọ́wọ́lọ́wọ́ nínú ètò ìdìbò sí ipò ààrẹ tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. A rí wípé Donald Trump ní 246 tí Kamala Harris sì ń ṣe alátakò rẹ̀ láti inú ẹgbẹ́ Democrat sì ní 121. Máàpù tí àwọn ìpínlẹ̀ Amẹ́ríkà ti kùn ní àwọ̀ pupa ṣe aṣojú ìṣẹ́gun àkànṣe kan fún àwọn olùṣèlú ìjọba olómìnira. Búlù tí ó jẹ́ iṣẹ́ àkànṣe fún ẹgbẹ́ Democratic pẹ̀lú àwọn àbájáde ìpínlẹ̀ 13 tó kù láti wá. Máàpù náà ṣe àfihàn ìfọkànsí tó lágbára tí àwọn ìpínlẹ̀ pupa kọjá láàrin Amẹ́ríkà gúúsù ìlà oòrùn àti àwọn ẹkùn ìwọ̀ oòrùn àríwá. Àwọn alágbàwí ti gbé àwọn ìpínlẹ̀ ní àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti Colorado àti Illinois kọjá ìgbànú àárín. Donald Trump jẹ́ iṣẹ́ àkànṣe láti ṣẹ́gun North Carolina. Eléyìí jẹ́ àbájáde àkọ́kọ́ láti ọ̀kan nínú àwọn ìpínlẹ̀ 7. Ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ ní Israeli lẹ́yìn tí Netanyahu ti dá mínísítà aláàbò dúró lẹ́nu iṣẹ́. Àwọn ẹ̀hónú ti dìde ní Israeli lẹ́yìn tí olórí ilẹ̀ náà Benjamin Netanyahu ti lé mínísítà aláàbò ti orílẹ̀-èdè Yoav Gallant kúrò. Ní ṣókí, ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí ìjà lórí òṣèlú abẹ́lé wáyé lórí akitiyan ogun Israeli. Netanyahu sọ pé ìgbàgbọ́ òun nínú Ghana ti bàjẹ́ tí ó sì jẹ́ wípé Katz yóò wọlé láti rọ́pò rẹ̀. Gallant sọ pé yíyọ kúrò òun jẹ́ nítorí àríyànjiyàn lórí àwọn ọ̀ràn mẹ́ta kan pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ pé ó ṣeéṣe láti gba àwọn ìgbéléwọ̀n tí ó kù padà láti Gaza àti Israeli bá ṣe àwọn àdéhùn ìrọ̀ra èyí tí ó lè gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùfẹ̀hónúhàn ló wà ní òpópónà tí wọ́n gbé igi dínà lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó káàkiri Tel Aviv àti Jerusalem lẹ́yìn tí wọ́n gbọ́ ìkéde lílọ rọ́kún nílé mínísítà fún ètò ààbò ilẹ̀ náà, ẹni tí ń ṣe Yoav Gallant, tí wọ́n sì ń pè fún Netanyahu láti fipò rẹ̀ sílẹ̀ àti pé ó ń béèrè fún mínísítà olùgbèjà tuntun. Kí n tó parí ìròyìn yìí, ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Iléeṣẹ́ ìfọpo Dangote kéde iye tó ń ta jálá epo kan. Tinubu pàṣẹ ìtúsílẹ̀ àwọn ọmọdé táwọn ọlọ́pàá jù sí àtìmọ́lé lórí ìwọ́de ebi ń pa wá. Bobrisky ṣàlàyé ìdí tó fi kúrò ní Nàìjíríà. Ọmọ Nàìjíríà kan di adarí ẹgbẹ́ òṣèlú Conservative ní UK. Bó ṣe ń lọ lórí ètò ìdìbò sí ipò ààrẹ ní ilẹ̀ Amẹ́ríkà. Ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ ní Israeli lẹ́yìn tí Netanyahu ti dá mínísítà aláàbò dúró lẹ́nu iṣẹ́. Kí n tó máa lọ, rántí pé ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, torí náà ẹ jẹ́ ká máa hùwà rere. Funmilayo Ayoola lórúkọ tèmi, ó dìgbà kan náà.